ẹ wò ó woman ẹ̀ tí mú mi lọ síbi ilé flat ní 3-bedroom flat ní ó wà nínú ọgbà tó fẹ́ bọ̀ mo rí pé ẹ̀ṣẹ̀ ṣe fẹ́ǹsì níwọ̀n ní Ìkẹjà ilé náà wà tó fèsì títì tó wà òkè gan ó fún mi dọ́kúmẹ̀tì ó ní kí n sáìn ẹ̀ inú mi dùn ìgbé ṣe báyìí ni lesbianism ṣe dùn tó mo enjoy ní ó ní kí màtọ́rẹ́ mi máa kóbó inú ọ̀rẹ́ mi náà dùn fún mi torí ọ̀rẹ́ mi náà ti kọ́lé tí ò gbó kọ sínú gbó pé ká máa gbé bẹ́ẹ̀ àná ti gbọ́ ọ̀rẹ́ mi ní àgbé bẹ́ẹ̀ a máa fi rẹ́ǹtì ni mo ní kó jẹ́ kàtà tí ó fẹ́ gbà padà ńkọ́ ó ní kò lè gbà padà ó ní àmọ́ àgbé bẹ́ẹ̀ ká fi rẹ́ǹtì ni ó ní kí n jẹ́ ká máa gbé bí tá à ń gbé yẹn ká fi kún kọjọ́ ó ní kí ní ìhò lọ títí o mo ní èmi náà wò ó ní kò lọ títí àbáwọlé eléyìí tí mo ti mú wá tó ti gbowó 1.5 million tí mo ní kó máa lọ sí Kaduna wèrè yóò máa lọ àárọ̀ kùtùkùtù jọ́ ọkọ̀ ìmọ̀ àtọ̀rẹ́ mi wà nílé mo ní kó rẹ̀ mi lọ dáná ó ní kí mi lọ dáná àti wá di ọ̀rẹ́ mo ní mi lè dáná ó lóun náà ò lè dáná mo ní ká ó dá oúnjẹ ó lóúnjẹ ó dá oúnjẹ lé lóhun oúnjẹ bọ́mọ yìí ṣe kanlẹ̀kùn nìyẹn nígbà tó ọmọ yìí máa kanlẹ̀kùn ta ni yẹn who is that ló bá lóhun ni ìwọ ta ni nígbà tá a máa sílẹ̀kùn fún tó wọlé ọ̀rẹ́ mi ni àmì ní wọ́n àpò náà kí ló ṣe ẹ̀mí how are you ní I'm fine ó wò lọ Kaduna mọ́ ni ó ló wò lọ́wọ́ kí ló wá ṣẹlẹ̀ ó ní ọ̀rẹ́ mi yẹ pòṣì mo ní kó jókòó mo ní tẹ̀sí dábẹ́ kó wá lọ sí kitchen kó lọ dáná oúnjẹ ọ̀rẹ́ mi ní kó wọ́n ti àpò kó lọ poison òun wọ́n ní kó ọ̀rẹ́ mi lọ kitchen ẹni tó ní kó lọ sí kitchen àtà tó lóun lọ kitchen ó rọ̀ ọ̀tá ẹ̀ ó lọ fẹ́ lọ́dà kí ló bá sọ kí ló bọ́ yẹn sọ̀tà fún ni pé mo gùjù ju ogun wọn lọ àṣọ wípé orí òun ò pé pẹ̀lú nǹkan tó ń pass through ó jẹ́ kó ń gùjù ju ogun wọn lọ so kò sí èèyàn tó máa handle bá ṣeré tó wà fẹ́ kó ń bẹ́ lómi náà ṣeré so problem tó wà ń bẹ́ nìyẹn ó dẹ̀ mọ̀kọ́ mọ̀ yìí mo máa bá ṣeré kò dẹ̀ sí nǹkan méjì mo kàn fẹ́ ba yí ẹ̀jẹ̀ ni ṣé wọ́n máa sọ pé níta yìí ẹ̀ ti bàjẹ́ ó máa ń wẹ́ni kúnra wọn ò parọ́ o ẹni títí ẹ̀ ti jóná ó máa ń wẹ́ni kúnra wọn ò parọ́ o mo ní abájọ tọkọ mi fi ní kí wàá kọ́ ọmọ mi ó ní òun kí n jọ òun tó wà lọ́wọ́ òun yìí kó fi gbálé kó máa gbé kó máa ṣe business mo ní business wo ló fẹ́ ṣe business wo ló fẹ́ ṣe nígbà tí bá ní kíní kan mo ní máa wọlé ṣáàdúró ẹ̀ gbà tó di kan bí 6 ọ̀rẹ́ mi bá mi pé níbo làlejò ẹ fẹ́ sùn mo ní níbo làlejò ẹ fẹ́ sùn ó jẹ́ fílẹ̀ ó ní no she can't stay here o she can't stay here alábòde she can't stay here mo ní kò sí káà méjì máa jọ lọ ń gbà yẹn ó ní òun ò kí ẹ mo ní sọ pé bó ṣe máa ń bínú over bínú ẹ nìyẹn tí máa sọ̀rọ̀ tó ní gbọ́ although if I step out of this house if I ever come back to this house kill me ó ní so you want to leave me because of her no problem apá mi wá jábọ́ mo wá lọ bá babe kí ló ṣẹlẹ̀ ó ní I can't stay with that girl but we are both 3 girls here now ó ní no I can't stay with her I don't just like her but àwọn mẹ́ta ti jọ ṣe tó mẹ́rin ti fún ẹ ní ẹ̀dìrí náà ó ní yẹn but I don't like her okay jẹ́ kó súnmọ́ ojú tó wá dàrọ̀ là kó máa lọ ó ní okay bá ní kó gbé báàgì sínú rúùmù mi bá ní gbé ló fẹ́ sùn mo ní rúùmù mi of course ó ní no sitting room ló máa sùn mo ní ó ṣe máa sùn sitting room jẹ́ kó sínú rúùmù mi okay máa sùn rúùmù tiẹ̀ bá ní okay mi ì mọ ibi tó rogún àwọn méjì jẹ wá ọmọ yẹn ò dẹ̀ yé tiẹ̀ o bọ́lá pé ọmọ yẹn náà tó wá fọ́kọ̀ ó lọ sọ̀rọ̀ fún ọkọ mi wípé èmi ti ṣe lesbian bẹ́ẹ̀ kò ń ṣe nǹkan tó ṣe yẹn àtọ̀rọ̀ àwọn Peter
tó ní kíni wa lọ́wọ́ yẹn ó jẹ́ kó dùn ọ̀rẹ́ mi gan. I ní okay, I don't know what to do about it, but kò sí wàhálà. Àǹtí Ṣeun ń bá wọlé kí ni o máa sọ night mi ọmọ ìbá kúnlẹ̀ when you promise me you do this mo ní I promise you ọmọ pé èèyàn ní kó máa lọ okay tó bá ti dọ̀la èmi àti màá lọ lọ́jọ́ mo ṣàfẹ́ ṣe nǹkan tó pé mi ò ní jẹ́ kó mọ yẹn regret bó ṣe cover mi lọ́dọ̀ àwọn ọlọ́pàá yẹn if not so ni Àǹtí Ṣeun mo ní ọkọ tó fẹ́lẹ́ o but ó ń gbá lórí èmi gan bá sọ bẹ́ẹ̀ fún bá ní okay gbé bo ni máa fẹ́ lọ sùn mo lọ́dọ̀ gẹ̀yìn of course bá ní okay òun máa sùn bíbẹ̀ mo ní sùn ló ṣe é mo ní bọ̀dá ti dàrú ńlá màá jí wá bẹ láàárọ̀ ó ní okay yeah that's how we roll mo lọ sùn jọ yẹn ìyẹn ní kìnìún kan ọmọ yẹn ó dangerous fún wa tó bá lọ́pọ̀ àwọn ọlọ́pàá wa tó wá ń bá wa tó bọ̀ sọ heart tó ṣe wá kàn ní yóò yẹ kí n máa sọ secret mi fún un mi sọ secret mi fún un. àbálùwẹ̀ Àǹtí Ṣeun àbásùn ìgbà tí lè máa fi mú tá a máa wò yàrá àwọn ọmọ yẹn àbá ń bẹ̀ mọ́ gbogbo nǹkan tó dáa tó ṣe kí ní oko kò ká sọ ẹ lọ́wọ́ ó kàn mú one or two things àwọn kankan ó mú ó gbẹ̀rù ẹ̀ sílẹ̀ ń bẹ̀ ó wà lọ nígbà tó lọ àwùjọ kejì mo ti bẹ̀rù ẹ̀ ń bẹ̀ kò sí kó bí ó jí nǹkan ó kọ́ nǹkan tó lè lò tó wà ṣe ní ó mọ àwọn kankan náà lọ́dọ̀ mi náà bí àwọn nǹkan kéékèèké ó ṣàn lò wọ́n dára ọjọ́ kejì tí màá débẹ̀ mo bá rẹ̀ bọ́ọ̀sì wà ń bẹ̀ bàtẹ́ wà ń bẹ̀ kí lélẹ̀ ọ̀rẹ́ mi ní àkóbá rẹ̀ o àkóbá bí ti bá wọ̀ ìdájí yẹn mo lò rẹ̀ pé nǹkan mo promise kó mo bá a bá ní ìdájí mo dé ẹ̀mí ò bá báwo ló bọ́ta báwo ló yẹ sílẹ̀kùn ọ̀rẹ́ mi ní ṣé òun sọ fún ẹ ṣé mo ṣe kí ní kan báyìí kọ́ ẹrù ẹ̀ sínú mọ́tò nìyẹn nídàjí yẹn rírírírí abá kọ́ ẹrù ẹ̀ lọ ọ̀rẹ́ mi pé kí n dúró sílé pé kí n má wọ̀rẹ́ ọ̀rẹ́ mi aṣáàkọ́ ẹrù síbẹ̀ bá gbọ́dọ̀ rírí èmi tó sì ní tèmi gbà tó máa dé padà gbọ́dọ̀ kó sí everything traces àkókò ni gbà tó máa dé padà gbọ́dọ̀ mo kó sí mo ní gbọ́dọ̀ kó sí ó ní kí n má wọ̀rẹ́ àwọn ogun ní àárín kan tó jẹ mọ́ nǹkan tiẹ̀ ń bẹ́ bàtà aṣọ bàtà tó wọ̀dí tó bọ́ sínú ọ̀nà àkó àsáré kó wọ́n ṣàkó gbẹ lọ bàtà kó gbẹ lọ tó wá di tó rẹ̀ mi wọlé padà ọ̀rẹ́ mi park ọ̀wọ́lé nígbà tó wọlé kò bá mi sọ̀rọ̀ ó pẹ́ díẹ̀ o àwọn ogun níbẹ̀ bí ó kó sínú ibìkan ní aṣáwó gbẹ rẹ̀ wọ́n ní pẹ́ díẹ̀ kó lẹ́nu ọ̀nà tá nìyẹn this time around wọ́n gbé mọ́tò wà ní bá ní pé mo kidnap èèyàn mo ní what is all this kidnapping for now àbátí wọ́n jẹ́ oríṣiríṣi mo bímọ fún ẹ o òun pè mí kí wọ́n kọ́ àwọn ọmọ mi mo ní òkè mú padà pé padà ò pick call pé kí wọ́n kó wọn ó ní màá jẹ́ kí mi wá kọ́ àwọn ọmọ wọn kí n bá wọn lẹ́jọ́ báyìí tèmi ṣe bàjẹ́ kí n sọ lesbian mo ní òkè no problem ó ní àwọn kí mi gbà pé mo lọ́mọ lọ́dọ̀ wọn ó ní òkè no problem ó ní ọmọ tí mo kidnap ní mi kidnap ọmọ ó ní bí olówó àmì báyìí mo ní ẹ wọlé ọlọ́pàá dẹ̀ wọlé bọ̀kọ́ tó wọlé ẹjẹ́ wọn wọ́ yín ó dẹ̀ wọlé ó dẹ̀ tó gbónúlé wọn ò rí nǹkan ẹ̀kan gbogbo tán bá ń bẹ̀ aṣọ mi ni àtàṣọ kejì mi wọn wo gbogbo kíkì wọn ò rí bọ́ọ̀sì kankan tó rí bọ́ọ̀sì tó fi hàn wọn pé ọmọ yẹn gbé wọn ò rí nǹkan tó jẹ wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn bá ní bolo wá ṣe bó wá sí ìbàlẹ̀ ni mo ní mi ò rí ọmọ tó ń sọ yìí mo ti ní ìṣòro ti pẹ́ ọjọ́ kí ni mo ti rí pé mi mọ nǹkan tó ń sọ ló wá ní pé no ó wá sí ìbàlẹ̀ ló wá ní mi ò mọ̀ pẹ́ o kó ọmọ yẹn lọ o ló wá ní pé ṣe bó pè mí mo lè mí pè mí ọ̀rẹ́ mi ní gbogbo kọ́ọ̀lù ẹ̀yìn méjì ó já delete ní kó ṣe gbẹ mo ní ṣẹ́rí èmi ò mọ nǹkan nígbà kan tó ń sọ o àti ṣeun nígbà táwọn ọlọ́pàá lọ tán ọ̀rẹ́ mi ní pé at this junction ó yẹ ká pín gàrí wa bí bẹ́ẹ̀ kọ́ èmi àárọ̀ òun lẹ́wọ̀n mo ní kì í ṣe bẹ́ẹ̀ ó ní náà ó ní òun sọ fún mi pé kọ́mọ ìbọn máa ń ṣe kí n jẹ́ kọ́mọ ìmọ̀ lọ olójú àánú mi ti fẹ́ pa mí kú àti ṣeun ojú àánú mi ni o ọmọ yìí mọ̀ nípa pé wọ́n ń bọ̀ àmọ́
bọ̀bọ́ yẹn ó ṣe ọmọ ìmọ̀ wípé wọ́n ń bọ̀ bọ̀bọ́ yẹn ó ṣe kókó fún ni bẹ́ẹ̀ ni wọ́n plan ẹ̀ pẹ̀lú ẹ̀ ni àmọ́ ó ti get to this place ọba ní kí ló ṣe lè wọ́n lọ́kọ̀ọ́ ni wọn ò rí nǹkan tó mo ní kò sí nǹkan tó mo ní bó ṣe mú bímọ fún ni ọlọ́kọ̀ọ́ yẹn wà lọ ọgbọ́n mọ́tò wà ní o wọ́n bá lọ nígbà tó yọ tán ọ̀rẹ́ mi máa ń bá mi jà bí ṣàbẹ̀ ọ̀rẹ́ mi mo bẹ́ẹ̀ gidi gan mo bẹ́ẹ̀ mo fọwọ́ kan ó gbó mi dànù mo bẹ́ẹ̀ gidi gan ó ní ibo ni kò ti bẹ̀rẹ̀ ibo ni kò ti bẹ̀rẹ̀ wọn ibo ni kò ti bẹ̀rẹ̀ wọn. Jésù bàtàkẹ́ mo bẹ́ẹ̀ òun á ṣe ń bí kí n rọ ọmọ yẹn kí n fọwọ́ ara mi pàdánù àwọn ohun rí kò sígbà yẹn níṣẹ́ bí oṣù kan sígbà yẹn gbogbo ẹgbẹ́ ti rẹ gbé àti live life wa bó ṣe pè mí nìyẹn ta ló ń sọ̀rọ̀ ló bá lóhun ni kò lè ní dáa fún ẹ bó ṣe pè mí wá ní ó tó bẹ́ẹ̀ kí n bínú ló bá send picture sí mi send photo sí mi photo picture ta ni yẹn ó ní kí n mú picture yẹn dáadáa ó bá di òun lédi yẹn kí ló ṣẹlẹ̀ lọ́kọ mi ó ní òun ló plan gbogbo kíní fóun ọmọbìnrin mi ló fi plan fóun ọmọ yẹn ṣe sóhun wéréwéréwéréwéré òun náà rò bí ọmọ yẹn mọ nípa nǹkan tó ń ṣe yìí àwọn jọ wà nílé lẹ́kẹ̀ẹ́ bọ́ ọmọ yẹn ṣe gáàsì nìyẹn tó ọmọ yẹn ṣe ẹni tó kú ó ní mọ̀ ọkọ̀ ọmọ yòó kú ọlọ́pàá dé wọn mú un ó ní òkè nǹkan tó ń fi lè yọ ń bẹ̀ ni pé kí n kó wá gbé báàgì yẹn fóun ó ká sọ ọmọ yẹn síbẹ̀ bí a sọ ọmọ yẹn ó ní kí n kó lọ ní wọ́n gbé ọmọ yẹn kó bẹ́ẹ̀ ni o wọ́n gbé ọmọ yẹn kó nílé àwọn ni lóòrùn náà wá gbé pé wọ́n fi bò síkírìtì òun tọ́lọ́pàá involve bí áfíríkà ọlọ́pàá ni wọ́n mọ̀ òun ò dé station o but wọ́n involve ó ní bí òun ṣe bó ṣe ní pé àfikún gbẹ́rù yẹn wá sílé wa ó ní kì í ṣẹrù òun olódò mi lòun ti mú aṣọ tóun padà wọ̀ lọ àti nǹkan tóun padà mú lọ́dọ̀ mi tóun mú kó lọ́dọ̀ mi nìyẹn ó ní kí n má bínú o ó ní kò ní pé tí má ti ṣetán kóun díẹ̀ máa sá lọ òun fi sá lọ kó lọ́dọ̀ wa òun lọ sí ká ní pé òun ò gbọdọ̀ jí wa mo ní bọ̀ ọ́n níbẹ̀ tó òun rò ká kóun tiẹ̀ pè mí tí náà bá fi lè lọ bí a mọ̀ àbí kankan yẹn ṣe mí òun á lè wá jẹ́rìí because ẹ̀rí ọkọ̀ jẹ́ kóun gbádùn mo ní kankan ò ṣe mí I am free ọkọ mi ló ṣe lé ó lóun ló ṣe lé yìí o ó ló sọ pé òfin tóun wà pé kóun rí ẹ́ndì mi ó ní kí n sá fún o ó ní kí n sá fún gidi gan o bí mo ṣe lọ bá police station yẹn gbogbo tọmọ yẹn sọ padà ń pọmọ yẹn náà ó sọ̀rọ̀ bá invite ẹ kí ni mo ṣe tó fẹ́ implicate mi ló bá ní gbàtẹ́mi ti fẹ́hùn lọkùnrin ti sẹ́ndì address hotel sórí fóònù tèmi ti ń pick ẹ tèmi ti ń down ní èmi address hotel sórí fóònù mi èmi níbo nìyẹn nígbà wo nìyẹn ó ní kíní kan ọkùnrin kan kò send address hotel o ló bá gbé mẹ́sẹ̀gì yẹn jáde àti nọ́mbà àbá pè nọ́mbà nígbà tá a máa pè nọ́mbà ọlọ́kọ̀ bá ní pé n pè nọ́mbà láti pé hello kíní kan yẹn máa ní pé wrong number wọ́n bá ní kémi sọ̀rọ̀ mo ní hello na me now we will meet for this so hotel wà ní which hotel abeg wrong number ọlọ́kọ̀ bá pè wípé ibo níbẹ̀ ó bá ní adé Abuja o Abuja na who dey talk ó ní Abubakar what am I rejoining? Yes, sometimes like that I dey Lagos. E get one girl wey dey bring something come for me I send the address come that girl dey sell market I buy am online bring this thing come for me I dey Lagos this girl no bring am come and me I don send money number send the number lady yẹn money point to fi gbó number to send sí wọn ó send ẹ sí your police station yẹn o police officer yẹn wọ́n yẹ̀ wò ó jẹ́ number mi wọ́n ní kó ọ̀rọ̀ yẹn ti pé o ọ̀rọ̀ tá à ń sọ yìí kò sọ̀rọ̀ 4 years ago
bí i 3 years or 4 years ago ọba ní pé kó send kíní tí page tó ti rí ó screenshot page yẹn lórí Instagram ó send ẹ̀ mo ní I don't sell market wọ́n bèrè lọ́wọ́ ẹ̀ ó ní mi ò tajà yẹn conversation àwọn méjèèjì lórí Instagram ó send ẹ̀ lẹ́yìn ìgbà yẹn wùchá tó bá chaati èmi ló ń bá chaati èmi ò mọ̀ pé message wórí fóònù mi address hotel ọkọ mi rí òun ló ń bá nìyẹn chaati kó yàdé come now I will bring it now ṣèbí náà mi ó ní ẹ̀kẹ́ ni ẹ bó ń gbé nǹkan wá ó ń sọ fún mi pé how many round you wan go wọn pe round kìpẹ́ this one implicate me o I buy market for your hand they say how many round I wan go make I bring condom or na fresh you go send money add the money o you go wetin be on dey talk later o no come answer me again block me ọkọ mi ló block ọkọ mi ló delete ló screenshot gbogbo ẹ̀ ọba ni ojú owó ni ẹ o oṣù ògbélé tán mo ní mi ò mọ̀ message wọlé ok tó kó bá mi léèrè ni kánibọ̀ tẹ̀ wá ń wá mi tíyẹ̀ ti forúkọ mi lọ jalè bí kan ṣé bó ṣe máa dákẹ́ náà nílé irú ọkùnrin wo ni tó wá dákẹ́ sọ̀rọ̀ tí o ò tiẹ̀ bèrè bẹ́ẹ̀ mo máa bí mi ò mọ̀ ń pẹ́ wọn ló kọ́ bá blame bóyá kó lọ sí prison sí nǹkan tó ṣe yẹn wọ́n fẹ́ dáràn sí ni lọ́rùn ok ẹni tẹ́ ẹ pa yẹn ń kọ́ wọn ní kó kú wọn ní rọ ni ọmọ tó wà ní picture yẹn wọ́n gbọ́dọ̀ rí ó ní ọmọ yẹn ó ń kiri ni ó ní rárá bó ṣe arrest ẹ̀ nìyẹn sọlé àwọn ọmọ yẹn fún wọn ló bá sọlé ìwọ fún wọn àti ṣeun ara àwọn cousin yẹn lólò wà wá mọ́mí náà bá wá ìwọ ọmọ yìí bọ́ nípo tí ń gbóbìnrin sùn kó sójúmọ́ àti gòmórà parẹ́ ni kíní kan ní ọlọ́pàá ní màmá yẹn má ṣòṣì mí báyìí kí ló kọ́ èmi ẹ̀ ṣé bọ́n ló ní rẹ̀ ṣé bọ́n wọn yóò fẹ́ mọ́ kó bá máa bọ́ ajá sùn kó bá máa bẹ wúrẹ́ sùn ṣé bọ́n ló ní rẹ̀ ayé ti bàjẹ́ ó fẹ́ bá yé ọmọ àwọn ojú ọmọ yín ló fẹ́ bá yé ẹ̀jẹ̀ ọmọ yín gangan ló fẹ́ bá yé ẹ̀jẹ̀ tọ́lọ́hún òde ní gbà fọmọ yín láti bá yé ọmọ ọlọ́mọ jẹ́ ẹ̀ ti ẹ̀bẹ̀rù Ọlọ́run o màmá wọ́n lọ́jọ́ plan gbóbìnrin wá sínú ilé ẹ̀ náà ni ìyẹn ò tí ì tó yín ọmọ yín ṣe nǹkan burúkú unspeakable báyìí ẹ̀jẹ̀ ń support ẹ̀ ògbó kí ló tó wá ṣe nǹkan yẹn wọ́n sọ wípé kìnìún kan àwọn police wo ló lọ pé ó ní fake police wọn ṣe ọlọ́pàá nírọ̀ ọlọ́pàá ni nígbà tó sọ̀rọ̀ ọlọ́pàá ọ̀rẹ́ ẹ̀ oníwà ṣiṣẹ́ yẹn bí bọ́rọ̀ ṣe bomi ríǹgì nìyẹn àbí ṣe bomi ríǹgì ní àbí kí ni òyìnbó yẹn I've told you I'm sorry for my bad English bó ṣe di wàhálà nìyẹn débi wípé ọ̀rọ̀ yóò mọ̀ ní kékeré owó òun wá yọ kúrò ń bẹ̀ àwọn ọlọ́pàá bá fà owó tó fi gbára ọlọ́pàá yẹn káṣọ tó má bọ̀ lọ́rùn ẹ̀ owó tó fi gbára ń bẹ̀ yẹn ó lé ní 800,000 kì í ṣe kéèsì kékeré ọmọ tó sọ kó kú wọ́n ti mọ́ bẹ́ẹ̀ ohun tó léèyàn kú wọ́n ti mọ́ bẹ́ẹ̀ wọ́n náà máa fi yẹ́ ẹ̀dọ̀ tó dúpọ̀ àgbàlagbà ni wọ́n ọlọ́pàá yẹn ó bẹ̀rẹ̀ sí ní wọ́n tí ò náà mọ̀ bẹ́ẹ̀ pé wọ́ èyí police doing this ọ̀rẹ́ ó wá escalate títí wọ́n á bẹ̀ mí pé kí n má gbé kí n má sọ̀rọ̀ ẹ̀ torí ọlọ́pàá tó wà ń bẹ̀ wọ́n náà ọmọ mi kọ́ wọ́n ní wọ́n ti sẹ́ndì wọ́n sí Dubai àwọn méjèèjì wọ́n ní ti fẹ́ káwọn ọmọ yẹn máa bọ̀ wádé mo ní rárá àǹtí ẹ̀ tó wà lọ́rùn yẹn màá ti yẹn máa ń sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyẹn gbọ́ sọ̀rọ̀ tó wà ń lẹ̀ ó bẹ̀ mí ó ní òun sọ fún pé kó má yẹ káwọn ọmọ yẹn wá pé kò sí Ọlọ́run ló ń sọ ọmọ fẹ́ dà mo ní ẹ má wọrí ẹ kọ́ máa gbọ́dọ̀ yẹn bá àwọn mi sọ̀rọ̀ mọ́mí ìwé náà yẹ kọ́ mi mo ní very soon màá wò wọ́n ní Dubai ìgbàdá tí ẹ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí bá àwọn mi sọ̀rọ̀ wọ́n ní wọ́n live good life ní Dubai àti ẹ̀kọ́ sọ pé àwọn àti wọn àwọn kọ́ọ̀tù fẹ́ gbé bẹ̀rẹ̀ pé bá ti yá pé àwọn fẹ́ ṣe other country káwọn dòdò máa gbé pé ní Dubai ń ba ẹ̀ òun fẹ́ káwọn yẹn mọ̀ pé àwọn kọ́ làwọn bí àwọn ọmọ ìbọn àwọn kọ́ọ̀tù wọn pé àwọn òbí mọ́ mo ní kò sí wàhálà ẹ sáà ń kọ́ àwọn ọmọ mi ni wọ́n o wọ́n ní kí n má wọrí pé kọ́lé ní good life náà ni mo ní Nàìjíríà tó wà náà good life wà aṣáájọ sọ̀rọ̀ àǹtí ẹ̀ ṣe àbàmì sọ̀rọ̀ mo ní òkè kò sí wàhálà àwọn ọmọ yẹn sọ pé mọ́mí ibi à ń jẹ́ iye ẹ̀rí táwa mọ́mí ibi kíndé kan mi ní problem pẹ̀lú wọn àwọn ọkọ mi yẹn kó tó má lọ sẹ́wọ̀n wọ́n fi almost 800,000 gbára apá abẹ́yẹn mo ti ṣẹ́gun apá abẹ́yẹn amógun tí mo fira mi sí
tí òjò òkùnrin fi mí sí ó kọjá ogun ṣáájú.